Don't stop. Sexy malato, plenty walato. If the bus is getting alato, keep it no lato. I got the dialect, I pick a mango and let go. This a pretty loud, it's gonna echo. Open up the DB for the code. Paparazzi, there was snap back. All the girls they say they want that back. When you read the chat, you gon' clap back. Me, I want to bet, I want that back. Gina Koro, Bala Koro, Mala Makini, do your Koro. Got to Koro, take a sorrow. No, they tell me, baby, show your color. See me to trouble, now who other the thing that we trouble? Now everybody they see that below. Baby go below, baby go below. I'm a team in the below. We are part of the people that want below. But I'm not gonna be always so much money to do. I never say that did you ever Yoruba ni owó wẹ́wẹ́ lówó ọwọ́. What is the matter? Kí ni wá ti rajà? Wọ́n ní owó kìsì olówó àpò. Owó tó bá tó wọn nínú ṣàkánẹ́ gbé. Ó bá jẹ́ pé ẹ̀yin náà fẹ́ jọ̀gẹ̀dẹ̀. Eléyìí tí ó dẹ̀ tí ó dùn mọ́ni léyìí. Ìkànnì Jógo ní TV oníkẹ́ ẹ̀ máa gbọ́. Ìkànnì Jógo ní TV oníkẹ́ ẹ̀ máa wò. Torí wípé igi wa ti fẹ́ kàn mọ́lẹ̀. Ọ̀pẹ wa ti léso lórí ó ti wúlò fágbẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ wa rèé ó ti gbé gidi ọmọ sórí ó ti ṣe é tà fọ́mọ àgbẹ̀. Àti data títa lórí ahọ́n. Àwa ti dorógbó tí gbóni dọ́kàn. Ta ló sọ fún yín? Wípé torí ipá pẹ́ dé pé a lè ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ fún yín. Àwa apẹ́ jẹun kì í jẹ̀bàjẹ́ ní Yorùbá wí. Lótìtọ́ àti lódodo. Online TV pọ̀. Àwọn èèyàn ń ṣe nínú yàrá. Kódà ẹlòmíì á máa ṣe nínú mọ́tò. Ẹlòmíì kàn lè bọ́ sẹ́yìn ìkùlé ilé ẹ̀kọ́ máa ṣe ń tọ́ bá wù ú. Ṣùgbọ́n torí pa àpẹ́ẹ́dẹ́ ìgan lọ́lọ́ ń ṣe dẹlẹ̀ fún wa. Ààyè tá a wà ààyè tó gbalẹ̀ dáadáa ni. Délébé la fìkàlẹ̀ sí ìlú Òṣogbo. Ẹ mọ̀ tí ìwọ̀n bíra yín lọ́pọ̀ nínú amíbara àkìgangan la wà. Block 7 ni wọ́n ń pè bẹ̀. Block 7 la wà yìí. Lónìí a fún láwọn nǹkan kan lórí ètò tá a pè ní Modasegun. Ṣàṣẹ́gun lẹ́yìn náà.
gbogbo àwọn èèyàn wa pátápátá tí wọ́n bá wa celebrate lánàá. Ìyẹn fún ti grand opening Dógóní TV. Eléyìí tá a ṣe táwọn èèyàn darapọ̀ mọ́ wa tán bá wa ayọ̀ tán bá wa jó. Lẹ́yìn náà bá wà ní péjì yẹn lánàá ẹ̀rí wà. Ẹ̀rí wípé inú ilé kún kẹ́kẹ́. Ìdí ẹ̀ gan-an tá a fi ń sọ fún yín pé a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pé ẹ ṣeun pé ẹ fi wálẹ̀ níkànnì Dógóní TV. A fi ọ̀sẹ̀ yìí a fi kí yín a fi máa ṣe àwọn ètò kọ̀ọ̀kan. Pàtó bá wá di ọ̀sẹ̀ tó ń bọ̀. A wà máa fún yín back to back. Ìgbà yẹn lẹ́yìn ló mọ̀ wípé apẹ́ jẹun kì í jẹ̀bàjẹ́. Níkànnì Dógóní TV. Ẹ máa bá wa sọ̀rọ̀ nǹkan tẹ́ ẹ bá ti fẹ́. Ọ̀nà tó yẹ ká gbégbà tí ó fi tẹ́yìn lọ́rùn ẹ̀yẹ sọ fún wa. Lẹ́yìn wọn máa wòye pé ẹ tara wọn náà kúkú ń ṣe. Wọ́n ti ẹ̀ kọ̀ǹsídà rẹ̀. Ṣé wá rí lónìí á fún yín láǹfààní kan? Bẹ́yìn ṣe ń wòye àwọn ibi tó kù sí ẹjẹ́ àmọ̀. Nọ́mbà tẹ́ lórí 070 47 05 8357. Ẹlẹ́ǹpẹ̀lẹ́ ẹ̀kan sí 0704 705 8357 olójà gàràgà sínú stúdíò níbi tá a wà yìí. Tí mo fi bẹ̀rẹ̀. Èyí náà rí pé gbogbo nǹkan tó ń sọ ló ń mọ̀dúrà dání ló yẹ kájọ máa ṣàmì. Kò sẹ́ni tí ò lè méèkì ẹ̀ láyé. Ìwọ ni kó o má dúró sójú kan, má wòra rẹ̀ rùn. Má ṣe bí ìgbà tó jẹ́ pé bóyá wọn nìkan ló gún dà. Ó ní mo ṣe ní ẹ farabalẹ̀ lórí ètò tá a pè ní Modasegun láàárọ̀ tòní. Lẹ́yìn náà bá jẹ́ wípé ẹ wà nínú àwọn tó ti daṣẹ́gun, ibi tẹ́ ẹ ti mọ̀ rí ẹ farabalẹ̀. Ìkànnì tá a pè ní Dógóní TV bá a ṣe fi ń ṣàwàdà lánàá kì í ṣe páàyàn sígun ń bì tàbí páàyàn jagun. Ìyẹn pẹ̀lú ìbọn ṣùgbọ́n àmì bá àwọn èèyàn jagun ayé wọn pẹ̀lú ọ̀rọ̀. À ń jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ibi tó dé yìí kọ́ ni òótọ́ ẹ̀. Nǹkan tó ń ṣe wá lọ́wọ́lọ́wọ́ yìí kì í ṣàwa nìkan ló ń ṣe. Ló ṣe yẹ ká farabalẹ̀ láti jẹ́ wípé bá a ṣe ń wo ìkànnì Dógóní TV yìí ẹ̀já rí nírì wípé ògo mi nínú ayé wa. Akọ́láwọlé Àbẹ̀fẹ́ ẹwà èdè ló kọ̀ mí. Akérèfínú sọgbọ́n mi ní àsọ̀rọ̀ gbogbo tìrírí tó ní ọ̀dọ́ tàná ajífẹ́jọ́ gbogbo sọ̀rọ̀ akínlẹ́nu. Ó máa ń sọ fún wa wípé tó bá kọjú sí wa ká ta, tó bá kọ̀yìn sí wa ẹ jẹ́ ká bà á, tó bá ku àwa nìkan ẹ jẹ́ ká gbìyànjú láti tú èrò ara wa pa ká lè bára wa jù gbé ni. Tá a la ṣẹ́gun. Ṣé ọ̀lẹ lè dá ṣẹ́gun sá? Ẹ̀yẹn máa dára yín lónìí. Ṣé òròjú lè dá ṣẹ́gun? Ṣé ẹni tó ń fi gbogbo ìgbà ṣùṣù lè dá ṣẹ́gun? Ibi tó bá kù sí ẹ̀yẹn máa kọ́ lẹ̀ o.
bóyá níbi orin tá à ń play ni tàbí níbi ọ̀rọ̀ tá à ń sọ tàbí níbi picture tẹ́ ń wò lójú máwòrán ọwọ́ yìí gan orí fóònù náà ti di mọ́ máwòrán báyìí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ tán wò mí kí ló tó wá kù. á yí orin yìí padà á ṣe fàájì pẹ̀lú míúsíkì tó pọ̀ lónìí a mọ̀ sí ní back to back ni torí pé àwọn orin yẹn a mọ̀ ṣe ní àlàfíbọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ tẹ̀lé èbù lẹ́ẹ̀mọ̀ gbọ́ ti Yorùbá lẹ́ẹ̀mọ̀ gbọ́ tàwùsá lẹ́ẹ̀mọ̀ gbọ́ ti Ìgbò lẹ́ẹ̀mọ̀ gbọ́ tàwọn ìlú míì náà. Àwọn èèyàn ti ń darapọ̀ mọ́ wà níkànnì Ojúgun Omi TV bẹ́ẹ̀ náà bá wa fẹ́ darapọ̀ ẹ mú fóònù ọwọ́ yín ẹ̀kọ́ Jógun Omi ẹ̀kọ́ lẹ́ẹ̀mejì kẹ́ ẹ fi space sáàmì ẹ̀ ẹ̀kọ́ Jógun Omi àkọ́kọ́ ẹ ra fi space díẹ̀ ẹ̀kọ́ Jógun Omi ẹlẹ́ẹ̀kejì kẹ́ ẹ máa wù wá ní ketekete kẹ́ ẹ máa gbọ́ wa kẹ́ ẹ máa gbádùn ọ̀rọ̀ mi nà. ẹ̀yin náà ti mọ̀ wípé akéré fi ní sọgbọ́n kì í sọ̀rọ̀ dànù lórí ètò tá a pè ní Modasegun lónìí ọ̀nà wo la fẹ́ gbà kí la fẹ́ bára wa sọ. ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa yìí ẹ̀yẹ kàn farabalẹ̀ láti kọ́ àwọn ẹ̀kọ́ kan tá a kọ́ra wa láàárọ̀ tòní ẹni tó fẹ́ Daṣẹ́gun kí ló yẹ kó ṣe ẹni tí ó pera ẹ̀ ní Modasegun tí ó lè fọwọ́ gbáyà wípé èmi Akọ́láwọlé Àbẹ̀fẹ́ wa èdè Modasegun ọgbọ́n wo ni ó dá sí ọ̀nà wo ni ó rìn eré wo ni ó sá àti wípé irú ojú wo ni ó fi máa wúra rẹ̀ tí ó fi mọ̀ wípé lótìtọ́ àti lódodo èmi náà ń Daṣẹ́gun bọ̀. ó ti ń débẹ̀ díẹ̀díẹ̀. ọ̀tọ̀lọ́rẹ́ ti ń bẹ̀ ní ìdámọ̀ lójoojúmọ́ tó ti ń bá ní ọ̀rọ̀. mísíkì tó ń jáde sọ́dọ̀ yín ṣó bá lẹ́wù yẹn ṣé ń tẹ́ ẹ fẹ́ ni ṣé kò pọ̀ jù létí ṣó ń ṣe déédéé tí yín ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ yìí náà ṣó tiẹ̀ jọ Yorùbá létí yín ṣé kò jọ èdè míì. tọ́lá sí ọ̀tá lójú lọ. tó bá máa jọ ṣàkà kó yanjú tó bá máa jọ ṣòkò ká mọ̀ ẹ́ o. ṣó ń lọ lọ́dọ̀ yín ṣó ń bà yín lára mu. ayé kan bá wọ ìbùnú àtàmọ́ sí pé ilé ayé tó tó. nínú òkú tọ́lá wọn bá ṣe dá ọmọ èèyàn ló burú jùlọ. alàgbà òòṣà Akeem Abíọ́dún Ọládèbó wọ́n ti darapọ̀ mọ́ wa. wọ́n sọ̀rọ̀ eléyìí láì dá. alága ẹgbẹ́ Tinkam nípínlẹ̀ Ọ̀ṣun ọmọ àdámù ikú pa ṣíàmù àwọn akáàfàtà nọ́mbà 1 tí a nù. bíbù lé o. òòṣà Akeem Abíọ́dún Ọládèbó ọ̀rẹ́ ló burú jọ̀dá. ẹ sábà ń kí alàgbà Muyideen Hussein ẹ bá ń kí Omas má dá láyé jẹ́. ẹ láwọn á gbádùn ọwọ́ báwọn náà ṣe ń gbádùn ọwọ́ o. ẹ̀yà bí ní fi ń dà ní. mo kí gbogbo ẹgbẹ́ Tinkam káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun wípé ẹ kú àfọmọnìyàn sí. olúwa ni mo kí gbogbo àwọn ìyá eléwé ọmọ náà lọ́jà ọba mo kí gbogbo àwọn adáhunṣe mo kí gbogbo àwọn oníṣègùn lórúkọ Akeem òòṣà Abíọ́dún Ọládèbó olóyè mi nà abẹ́ ẹ̀ mọ̀ ní abẹ́ sọ pé ìrántí ọpọ́n tọ̀tọ̀ bí àtàrodo ó ṣe múlọ́múlọ́ bíi tòmátò tí ń pábọ̀.
àgbàbọ́lá jí akíyọdé àwọn náà ti darapọ̀ mọ́ wa níkànnì Jogo Omi TV wọ́n ń wò wá kétékété àwa náà ń wò wọ́n. èmi náà ṣáìtì ẹ̀ dàrí my brother DJ tó ṣùọ́. lẹ́yìn náà bá ti ń darapọ̀ mọ́ wa àwa náà máa mọ́nítọ̀ ayé yín báyìí náà ṣe ń mọ́nítọ̀ tiwa náà. kílẹ̀ wí. ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń gbìyànjú àti wíwa lulẹ̀ ní àní ṣubú. ọ̀tá kan ń sáré kárẹ̀yìn ní iwájú làwọn ọmọ lọ. wọ́n lè rí. Bàrí káàbọ̀. ọmọ agbójú lọ́la o àjùwé ẹlẹ́wọ̀lẹ́ wa òbí ọ̀ sàníkà bẹ̀rẹ̀ àjùwé ẹlẹ́wọ̀lẹ́ wa òbí ọ̀ sàníkà bẹ̀rẹ̀ àjùwé. Yorùbá náà kúkú ti sọ wípé ìyàwó tá a fẹ́ lọ ní ẹ̀rú ni pé Yorùbá ti nífẹ̀ẹ́ èèyàn nílé ẹ̀ máa ń dènà. ẹjẹ́ àṣìbá yìí láàárọ̀ tòní kí la fẹ́ gbéyẹ̀wò gẹ́gẹ́ bí tá a fẹ́ fi síde. mo ti sọ yín fún yín pé ká ẹ kọ nọ́mbà yìí lẹ̀ 07047058357 òlẹ́ fi máa pè wá. olórin ọba bọ̀bọ̀ bíi sábàǹkì Dr. Ọdẹ́yẹmí tó sùn alága ẹgbẹ́ NNPP nípínlẹ̀ Ọ̀ṣun bọ̀bọ̀ bíi. bọ̀bọ̀ bíi olórin lẹ́yìn ẹgbọ́n mísíkì yẹn só dún dáadáa lọ́dọ̀ yín sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ bó ṣe yẹ kó sọ̀rọ̀ ṣé píkítọ̀ yẹn só clear bó ṣe tẹ́ yín lọ́rùn àwọn tó wáyé pẹ̀lú fóònù gidi ló kù. bọ̀bọ̀ bíi Modasegun la pè ètò yìí. ẹni tí ó Dasegun kí ni yóò ṣe. ẹni tí ó lè fọwọ́ gbáyà wípé Modasegun ọ̀nà wo ló rìn. ẹni tí ó Dasegun kò gbọdọ̀ sọ lẹ́yìn yẹn lákọ́kọ́. èmi mo ṣe ní káyìn náà wọ́n bá mi dá sí kó má jẹ́ wípé èmi nìkan. ẹjẹ́ àjọ ṣe fàájì yẹn lónìí mi ò ní wọnú ètò yẹn lọ jùjùjù. ọmọ dádì Pàṣọ Àdìsánù. ṣẹlẹ̀ òyàgbó báyà àbílẹ̀ èkó máa ń dà lóyàgbó báyà. Àdìsá ò ṣeun. bàbá sílẹ̀ gbàdúlẹ̀ o. olèlè àjìbàrí ṣàpò báyà. àbálùkúlá kò ní yóò yàgbé lára o. Pasuma fans club PFC tẹ́ ẹ bá wa darapọ̀ lánàá ẹ ṣeun wọ́n tún ti darapọ̀ máa lónìí báyìí. Ọlọ́run kò ní jẹ́ ó bàjẹ́. àjọ ṣé débi èrè ní lágbára Ọlọ́run. àní mo fẹ́ Dasegun. ìyá mi kútu mi kútu. mo fẹ́ bára iwájú gbé. mo fẹ́ bára òkè dọ́gba ìrìnwó lórí. àkọ́kọ́ ni wípé iṣẹ́ ọwọ́ rẹ báwo ló ṣe mójútó sí. ṣé kì í ṣe wípé o kàn fi ìgbésí ayé rẹ lẹ̀fẹ́ nìkan láti máa bọ́ ọ lò ó.
iṣẹ́ ayé tó ń ṣe lásìkò yìí sọ fi ọlọ́kàn balẹ̀ wípé lọ́jọ́ iwájú ọkàn tiẹ̀ náà ó balẹ̀ láti jẹ láti mọ tó o bá dàgbàlagbà. ṣé bí wọ́n ti bímọ. ọ̀nà tó ń gbà á tọ́ ọmọ yìí sọ fi ọlọ́kàn balẹ̀ wípé wọn ó pè ọ́ ní baba rere. nígbà tí mo wà lọ́mọdé ilé ọmọ ọdún mẹ́jọ wọ́n ní tí má kí lówó. ìdí ẹ̀ gan-an ni tí mo fi ń sọ fún wa wípé Modasegun yèyé kó o tó lè pe ààrẹ bẹ́ẹ̀ ọmọ ní gbìyànjú tó ṣe. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa là ń wò wípé ọ̀nà tá à ń gbà tá à ń rìn yìí á mọ̀ wípé ó ti dà bẹ́ẹ̀ náà ṣe ń fi ayé mi kò sí ní tó burú ń bẹ̀. ṣùgbọ́n tó bá jẹ́ wípé kí ni wọ́n sọ la fi lu ayé wa yóò padà àfẹ́ẹ̀tì bákanbákan. ìwọ wa ń wò wípé tí n bá ní kí n ṣe nǹkan báyìí mọ̀ táwọn èèyàn ó sọ lásìkò tá a wà yìí. sọ̀mọ̀ yìí pé ọwọ́ ara rẹ̀ làṣeyọrí ara rẹ̀ wà ní. ẹ̀yin ò mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa ń wòra wọn wípé nǹkan tí mò ń ṣe lọ́wọ́ yìí tí n bá ní kí n gbìyànjú fún lágbájá ó lè máa bú mi. lágbájá tí wọ́n ń sá fún ó sì ń ṣe nǹkan tiẹ̀ bó ṣe tẹ́ lọ́rùn bó ṣe dùn mọ́nú. ṣé wọ́n mọ̀ wípé ìwọ ló ń fìyà jẹra rẹ báwọn? tó bá jẹ́ wípé nǹkan tí ò fẹ́ kí lágbájá ọmọ yìí ni ó ràn ọ́ lọ́wọ́ tí ó sọ ọ́ Daṣẹ́gun tí wọ́n náà lè sọ wípé àní mo Daṣẹ́gun. ó mọ̀ wípé wọ́n ló kó bára rẹ báwọn? sọ̀rọ̀ yìí pé ẹnìyẹn ò bá ọ̀rọ̀ torí wípé ọ̀pọ̀lọpọ̀ ara wa à ń bára wa ronú ló fa wàhálà. tí n bá sọ pé àbí kí n tiẹ̀ pé ó tẹ̀ ló má dáhùn jàre ọ̀nba yẹn ronú lásìkò tá a wà àbí kò sọ nǹkan tó wà nínú ẹ̀kọ́ ìmọ̀bọ̀ yẹn nìyẹn ó ṣe tàbí ò ṣe. Ibo ajá kiri ìbàjá kí kọ̀ọ̀rọ̀ tó ìgbàgbọ́ ẹnu mi kọ́ ló ń bá mi. Ẹnìkúdàrí ìsọmọdé olórin ẹnìkan private chat ni wáyé oníbàrí bàrí ti kọjá wọ́nàwọ̀nà báwọn. sẹ́mọ̀ yìí pé tí Barrister bá wà láyé lónìí nínú àwọn tí ó mọ̀ fọwọ́ sọ̀yà pé Modasegun ni ó wà. kọ́mẹ̀ntì náà ẹ lọ wo tí lọ́rọ́ bí yìí kọ̀ inú òní ṣe ń dùn. ó ṣe jàre irú àwọn èèyàn tẹ́mi máa ń fẹ́ lélẹ̀ yìí wá sọ fún mi wípé kò nídìí ẹrù ẹmẹ́jà bá wọn dá sí jàre ṣe bá ń ṣe tí wọ́n ní bí n tó mọ̀nà tá a fi ẹ̀kú tiẹ̀ náà lọ́la bọ̀bọ̀ bí ìbáyìí ní ó ti ní nọ́mbà ńlẹ̀ nínú àwọn olórin tá a kọ́kọ́ gbé wá tí ó wàá sọ ìrírí ẹ̀ bọ̀bọ̀ bí ti jẹ́ nọ́mbà 1 agbára mi ká kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ìwọ náà jẹ́ ká mọ ibi tó bá kù sí kọ́mẹ̀ntì tiẹ̀ náà bóyá àǹfààní yẹn ó dé tiẹ̀ náà bí tá a wà ò jìnnà náà pàápàá jùlọ àwa tá à ń jẹ́ olùgbé nípínlẹ̀ Ọ̀ṣun kò síbi tó jìnnà o. Honorable Adéjùmọ̀ Peter Bẹ̀ntẹ́yìn chairman wa nù. Bọ̀bọ̀ bí yìí kí yín o bọ̀bọ̀ bí yìí ní kí yín kí n ṣe ń pẹ̀lẹ́ o ní congratulations to you. Ẹni tí yóò di aṣẹ́gun ẹni tí yóò sọ pé mo daṣẹ́gun kò ní jẹ́ ẹni tó máa ń káàárẹ̀ ọkàn. Bẹ́ẹ̀ bá wo irú maintain ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ bí làwọn èèyàn ti mọ̀
ọ̀pọ̀lọpọ̀ mọ maintain nídìí òṣèlú, ọ̀pọ̀lọpọ̀ mọ maintain lórí eré orí ìtàgé, ọ̀pọ̀lọpọ̀ mọ maintain níbi káta ẹja odò, ọ̀pọ̀lọpọ̀ ó tún mọ maintain nínú kágbóhùnsáfẹ́fẹ́ báyìí. ṣe rí wípé láìpẹ́ láì jìnnà irú maintain yóò lè fọwọ́ sọ̀yà wípé mo dá Ṣẹ́gun. irú ohun tó yẹ ká gbìyànjú láti máa ṣe fúnra wa rèé, lórí aya, lórí ọmọ, lórí alábàágbé, lórí àbúrò, lórí ọ̀rẹ́, kódà tó fi dórí PA. òkí bàtà PA maintain bàtà worldwide. ìgbà mo kọ́kọ́ gbọ́ orúkọ yẹn kúrò pálí ọ̀lọ́ kó bàtà wá ní àṣeyàn gangan ló ń jẹ́ bàtà. ṣùgbọ́n tẹ́ ẹ bá wu ẹsẹ̀ bàtà ẹ mọ̀ wípé bàtà ní tòótọ́. àwọn nǹkan ṣébélé àwọn nǹkan tó nẹ́ẹ̀tì ló máa ń kó ṣẹ̀ṣẹ̀. ẹni tí yóò di aṣẹ́gun, ẹni tí yóò pera rẹ̀ pé mo da Ṣẹ́gun, yóò jẹ́ ẹnìkan tó létí ọ̀rọ̀ tí àwọn èèyàn bá ń bá sọ̀rọ̀ tó máa ń gbọ́. ẹni tí yóò lè sọ wípé mo da Ṣẹ́gun yóò jẹ́ ẹnìkan tí ó ní ìfọ̀kànbalẹ̀ lórí ọ̀rọ̀ tí àwọn èèyàn bá sọ fún un. tí èèyàn bá lọ rò wípé nǹkan téèyàn ń ṣe yìí ẹ wò ó sọ tí ẹ ní gàrí, ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ni wọ́n máa jèrè ọ̀rọ̀ láàrú onítọ̀hún pé ṣe bá a sọ fún wọn. ẹ tí ẹ jẹ́ ká wo nǹkan kan, ẹ jẹ́ ká fi ìgbésí ayé yìí ẹ jẹ́ ká fi wí òdòdó. ẹ wo orí òdòdó tó wà níwájú mi tẹ́yìn ń wò yìí. ẹ rí wípé òdòdó tá à ń gboní sí ní gbogbo ìgbà ẹ ló máa ń wuyì tí dùn ún wò bíi tiwájú mi. ǹjẹ́ ẹ mọ̀ wípé bí òdòdó yìí bó ṣe rẹwà tó yìí tí ò bá rẹ́ni gbomi sí díẹ̀ láàárọ̀ tàbí tó bá di inú ẹ̀rùn hanhan tó dìgbà tí òṣòmi ńlẹ̀ tọrùn dá tí sánmà náà dá tílẹ̀ dá yáúyáú. tí òdòdó báyìí tí ò bá rẹ́ni bomi sí díẹ̀, ǹjẹ́ ẹ mọ̀ wípé irú òdòdó báyìí kò ní wuyì kò ní dùn ún wò. ṣé ẹ̀yin ń bomi rin òdòdó ayé tiyín? bọ́bọ́ bíi tó bá jẹ́ wípé lótìítọ́ àti lódodo ní àwọn èèyàn fẹ́ fúnra wọn wípé tí wọ́n pera wọn pé mo da Ṣẹ́gun. ẹ̀yin náà ẹ máa bá wa fi orin, ẹ máa bá wa fi ṣèkìlọ̀ wà fún wọn láti jẹ́ kí wọ́n máa bomirin ìgbésí ayé wọn kó lè dùn ún wò. torí wípé ètò Modasegun ẹ rí wípé kò máriwo dání, kò mú gìrìgìrì dání. tá a bá ń sọ òtítọ́ ọ̀rọ̀ fúnra wa ó yẹ ká lásìkò tá a fi gbọ́. ẹ̀yin ò wo àwọn olórin ni, ẹ wo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé ìdí iṣẹ́ ọwọ́ wọn náà ni wọ́n ti là àmì làkà tí wọ́n fi ń fi ọwọ́ sọ̀yà wípé mo da Ṣẹ́gun. tẹ́yẹ̀ ò bá gbìyànjú láti gbẹ́gbẹ́ pé bàgbà mo ṣeé ṣe tó nítọ̀hún má da Ṣẹ́gun o. Bọ̀dọ̀ bíi Onígégùnmi TV is giving me joy lẹ́nu òní tá a bẹ̀rẹ̀ àti mímú ẹ̀wọ̀n èèyàn dùn torí nǹkan àṣẹ gbé kalẹ̀ gan-an mọ̀. a fẹ́ jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ibi tí wọ́n wà yìí kọ́ ni òpin. nǹkan tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí ò tí ì mú jíjẹ nínú wáyé kì í ṣòpin. iṣẹ́ tẹ̀ ń ṣe tí ò tí ì buyì kún yìí kì í ṣòpin. sálárì tẹ̀yìn ń gbà lọ́fíìsì tí ò tó mẹ́rin kì í ṣòpin ayé yín. ẹ̀yin náà ó lè fọwọ́ sọ̀yà lọ́jọ́ iwájú yìí pé mo da Ṣẹ́gun lágbára Ọlọ́run. torí tí èèyàn ò bá tí ì lè fọwọ́ sọ̀yà wípé òun da Ṣẹ́gun, ó ṣòro láti ṣe bàbá tàbí ṣe ọkọ fún obìnrin tàbí ṣe baálé nínú ilé, kódà kò rọrùn láti ṣe olórí téèyàn ò bá tí ì da Ṣẹ́gun. ìdí ẹ̀rẹ́ tẹ̀mí fi ń sọ fún wa wípé ẹ jẹ́ á gbìyànjú láti ṣe àwọn nǹkan kan fún ìgbésí ayé wa ká sáré mọ níwọ̀n. ọ̀rọ̀ wípé mo gbọ́dọ̀ méèkì ẹ̀ láàrin ìṣẹ́jú kankan rárá. Yorùbá sọ wípé èso tẹ́rẹ́tẹ́rẹ́ ní dùbú girigiri yẹn inú máa mégbò lọ́nà. ṣe rí tí owó bá ń dọ́wọ́ wa díẹ̀díẹ̀
tí ì ṣe wípé bóyá tàbí lẹ́ẹ̀kan náà gìjà bí olè lóru. Ẹ mọ̀ wípé nǹkan tó bá dé tá a ṣiṣẹ́ fún ó ṣeé ṣe kó tó fẹ́ lọ, ṣùgbọ́n tó bá ń dé díẹ̀díẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ló lè fọwọ́ sọ̀yà wípé aṣẹ́gun lòun. Ẹni tí ó pèrà ẹ láṣẹ́gun ojú rẹ ó ti rí. Kéèyàn tó lè fọwọ́ sọ̀yà wípé aṣẹ́gun ni yóò ti rìnrìn àjò tó pọ̀. Ẹ wò ó, ẹ má jẹ́ kí n tàn yín, ìgbésí ayé wa kò lè takú síbi tó wà yìí. láti máa ṣiṣẹ́ ọjọ́ ìjọba yíyá yàrá ìrọ̀bì dákọ̀ mọ́padà lẹ́yìn ìjọba. Gbogbo kọ́mọ tó bá sọ pé kò sí sí ìlú tó yà kú yàgbà Bobby, only our day is giving me nice vibes long. Ọlọ́run mà ní ẹni tí yóò lè sọ pé aṣẹ́gun ni mí tàbí mo dá ṣẹ́gun, irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹnìkan tó ní akitiyan. Ẹ jẹ́ kí n fi bíi torí bọ́bọ́ bí ẹ jẹ́ kí n fi àwọn olórin ṣàpẹẹrẹ. Ọ̀pọ̀lọpọ̀ olórin lásìkò yìí ló jẹ́ wípé tó bá fẹ́ lọ sí òde eré wà ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù làwọn ó gbà. Bàbá wa dé ojú agbo ó tán pa ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù. Ẹnìkan wá wà ní kọ̀rọ̀ yàrá. Olórin lòun náà, ó mọ̀ọ́rẹ́ ẹ̀kọ́. Kódà táwọn èèyàn bá gbọ́ wọn ní kì í sórí ẹja rí sáńtẹ́ wá rí báyìí ní ọkọ̀ orí báyìí. Irú ẹni báyìí ẹ jẹ́ ká kàn sọ fún wípé ìwọ náà ó fọwọ́ sọ̀yà láìpẹ́ láì jìnnà wípé mo dá ṣẹ́gun o. Torí wípé nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí kì í ṣòpin. Ibi tó o sì bá dé lásìkò yìí ò lè sọ bóyá torí kó lè pẹ́ lọ́wọ́ ẹ̀gán ló ṣe rí báyìí lásìkò yìí. Tó bá wá jẹ́ wípé lótìítọ́ àti lódodo nìwọ náà fẹ́ fọwọ́ sọ̀yà wípé mo dá ṣẹ́gun. Nǹkan tó ń ṣe yìí múra sí o, gbìyànjú sí dáadáa, mọ ìgbàmọ̀ràn, mọ fi ọ̀rọ̀ rẹ lọ àwọn èèyàn, jẹ́ kí àwọn èèyàn mọ nǹkan tí ò ń ṣe. Láti ìgbà táwọn èèyàn ti mọ̀ mí ni wọ́n ti mọ̀ wípé kì í sọ̀rọ̀ ọjọ́ orí, kì í sọ̀rọ̀ rírí, nǹkan tó bá ti wá èmi máa ń gbà bọ́lọ̀ ń bá ṣe mú wá ni. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ wípé ṣé kò tó wá yẹ kó wà rí, ṣé ń tọ́wá tó sí ọ̀nà ń fọ ìdákun ìwé lọ́ba múlẹ̀ látọ̀run. Ìwé ló ń bẹ lọ́wọ́ tiẹ̀ gangan tó fẹ́ fún mi. Ẹni tí ò ní kankan lọ́wọ́ tí wàá bọ́ bí ṣe yàn mẹ́fà tó ní ẹ má wọ́ọ̀rì àáfíà ṣébí ń tẹ́lẹ̀ fẹ́nu àáfín. Yorùbá sì ní ẹni tí ó dáṣọ fún ni wọ́n ní tọrọ ìlú yẹ ká wò. Wo àwọn èèyàn máa ń lọ sí òde MC àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó máa ń gba ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù. Tẹ́lẹ̀ mi ò ra láti tí ó sọ fún ìyàwó rẹ̀ wípé má wọ́ọ̀rì mo ti ra lọ ẹbùn ní ìjà tuntun lẹ́kọ́. Kò sí tí ò ṣẹlẹ̀, ìgbìyànjú wọn látẹ̀yìnwá oní ń san owó ń fún wọn. Bí wọn náà bá ti wá dákẹ́ tó wúra rẹ̀ níran tó sẹ́ni ṣe wípé ẹ wo gbogbo àwọn tí ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀jáde gbogbo àwọn tó lówó náà àmọ́ tó ti dánwò dákun ìwọ tó ń sọ bẹ́ẹ̀ kí ni ìwọ ti dánwò. Ọ̀nà wo ló fi pera rẹ̀ báyìí pé aṣẹ́gun nìwọ náà? Ọ̀nà wo nìwọ náà fi sọ fáwọn èèyàn wípé aláṣeyọrí ni ọ́? Ọ̀nà wo ló fi báwọn èèyàn sọ̀rọ̀ wípé èmi tí mò ń fọwọ́ sọ̀yà yìí mo dá ṣẹ́gun?
èyí náà ti fi bà fọ́lọ́ nítorí òun ló láyé mi òun ló nílé òun ló ní bọ́dì ló ní gbogbo nǹkan tí mò ń ṣe. ẹni tí yóò sọ yìí pé mo dá Ṣẹ́gun. lèmi ṣe kí ọlọ́pàá irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní akitiyan. ni mo ṣe pé nítorí fún ọlọ́wọ́ bá ò bá ń sàkóso ọba tó láyé. ò lè pera rẹ wípé mo dá Ṣẹ́gun. ọ̀nà wo ló rò wípé àwọn tó ń pera wọn ní mo dá Ṣẹ́gun ọ̀nà wo ló rò mọ́? eré wo ló rò pé wọ́n sá? àwọn náà gbìyànjú àwọn nǹkan kan wọ́n ti la àwọn nǹkan kan kọjá wọ́n ti fojú rí àwọn nǹkan kan. Ọ̀pẹ́yẹmí Ọlámilékan ó ní more strength bro. ẹ̀rù orúkọ yẹn gan. ara orúkọ tí èèyàn lè lò fún ẹni tó bá fẹ́ dá Ṣẹ́gun ni. ó ní Ọ̀pẹ́yẹmí Ọlámilékan. tọ́lá ẹni bá ti lẹ́kàn dandan ni ká dúpẹ́ náà. báwo ló ṣe rí lọ́dọ̀ tí? studio line wa bẹ́yìn bá ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ sọ fún wa bá a ṣe ń gbọ́ra wa yìí á gbọ́ra wa clear aláòdù ni 07047058357 07047058357. kó tí ń darapọ̀ mọ́ wa. èmi náà la sísọ lójú ẹ̀. èmi la kó a kó jáde lánàá bí ọmọ tuntun. àwọlé lónìí ọkàn wa balẹ̀. àwọn èèyàn ti ń sọ fún wa bó ṣe rí. àwọn èèyàn ti ń compensate wa. wọ́n ń congratulate wa. wọ́n ń appreciate wa. kódà wọ́n ń celebrate wa. ẹni tí ó fọwọ́ sọ̀yà wípé mo dá Ṣẹ́gun. ẹ má ṣe yẹ wọ bàdá sí o. irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ èèyàn kan tí kì í ṣoorun àsùnjù. ilẹ̀ ti mọ́ ẹja ríbi tó yẹ ká ti pawó. ilẹ̀ ti mọ́ ẹja rẹnu iṣẹ́ wa. ilẹ̀ ti mọ́ ẹja wá nǹkan kan ṣe. ẹni tí yóò lè fọwọ́ sọ̀yà wípé mo dá Ṣẹ́gun nìkan ni yóò máa ṣe bẹ́ẹ̀. tó bá jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ̀ ń ṣe bó ṣe wù yín tẹ́yìn náà ń wù wípé ibi tá a wà yìí ọlọ́run a mọ̀ dúpẹ́ ààyè ń bọ̀ tá a fún ẹ̀yin náà láti sọ ìrírí yín bó lẹ́yìn náà ṣe rìn tẹ́ fi débi tẹ́ dé ọ̀nà wo lẹ gbà ìgbésẹ̀ wo lẹ gbé eré wo lẹ sá tẹ́ fi ṣubú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké ìsìn
ló jẹ́ wípé ìrìn táwọn bàbá wa fogún ọdún rìn ogún ìṣẹ́jú làwa fẹ́ fi rìn yóò wá ní èmi mo fẹ́ máa tó àṣàtàn dání sí i wọn àná ń tó ẹgbẹ́ yìí náà ń tó ṣé tító yẹn náà sọ́dọ̀dọ̀ tẹ́ náà bẹ́ẹ̀ yìí bá tiẹ̀ wà á fẹ́ tó tẹ́ ẹ fẹ́ sí tẹ́gbẹ́ ń sí tẹ́ ẹ fẹ́ fọwọ́ sọ̀yà wípé mo da Ṣẹ́gun sóyẹ kẹ́ ẹ máa jata tútù lẹ́nu nínú oòrùn sáàmà pé àrà ọ̀nà bọ́ǹbù lọ́wọ́ ni ẹni tó sì ṣe gìrìgìrì tó débi tí ń lọ bọ́bá fẹ̀sọ̀ sí náà yóò débẹ̀ ẹ jẹ́ á fira wa lọ́kàn balẹ̀ nípa wípé mo fẹ́ ọ̀pẹ́ẹ̀sì lágbájá mo fẹ́ jẹ́ kẹ́nìkan mọ̀ wípé ó ti wà nílẹ̀ mo fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ wípé bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí èmi nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n máa gbé fún mi ní wọ́n wá gbẹ́rù tó lè dá gbé nǹkan tó sì rẹ́ni ràn lọ́wọ́ sẹ́rù ò ní gbélẹ̀ ẹ jẹ́ á rí léyìí wípé ilé tá a fẹ́ kọ́ tá a lè ní sùúrù tá a ṣe foundation tá a lè ní sùúrù tí bricklayer fi ń to búlọ́ọ̀kù lẹ́yọ kọ̀ọ̀kan tá a ní sùúrù tán fi kanlé tá a ní sùúrù tán fi rélé tá a ní sùúrù tán rélé tán kanlé ká tó kẹrù wọlé kí ló dé tá a wá ń kanjú sáré wọlé tá a fi ń jọ ṣubú lẹ́nu ọ̀nà. ọ̀rọ̀ yìí yóò máa dàbí wípé àbẹ̀wò ẹ̀dẹ̀ ń bẹ́ nìkan dàbí ń bẹ́ nìkan bí mo dára o ọkàn tèmi kú balẹ̀ owó nìkan náà wọ́n bá ń fi kún torí mo ti gbà fọ́lọ̀ láti kékeré àwọn ẹgbẹ́ mi tá a jọ rìn wọ́n mọ̀ bí nǹkan bá ti fẹ́ lé lálejò màá sọ fún ọ wípé ẹrù ń tọ́nà ń fẹ́ ká ṣe ńlá àkókò sí ṣùgbọ́n kéèyàn tó lè fọwọ́ sọ̀yà kó o tó lè sọ wípé mo dá Ṣẹ́gun èèyàn mọ̀ gbìyànjú gan ni ọ̀la tókè Babátúndé ẹnu ṣéun àwọn náà tó ní kọ́lọ̀ náà fọgbọ́n tọ́ ọgbọ́n àwọn náà mọ̀ gbìyànjú torí wípé àìdúró lọ̀gá. tó bá jẹ́ wípé wọn àti ìrí nǹkan kan tọ́lọ̀ ń sì ní kí Ọlátòkè Babátúndé káwọn náà tó lè darapọ̀ mọ́ abáyé mo dá Ṣẹ́gun olùdó yìí tẹ́yìn náà ó bá dá Ṣẹ́gun tẹ́lẹ̀ fọwọ́sọ̀yà wípé aṣẹ́gun ni rí ìgbìyànjú wo lẹ ti ṣe láti ran àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín lọ́wọ́ ǹjẹ́ ẹ mọ̀ wípé Yorùbá máa fi nǹkan kan ṣera wọn àní béèrè ìṣòro èèyàn àní béèrè nǹkan tó ń là kọjá àwa máa bú wípé òṣèwà rí báyìí amúkan ẹrù ẹ wọ́ sẹ́yìn bá wo òkè ìsàlẹ̀ nìkan tẹ̀ ń wò yín kọ̀ọ̀ràn lọ́wọ́ ẹ jẹ́ á ran ara wa lọ́wọ́ nígbà tí mẹ̀ǹdéyìn tó lè sọ wípé ẹ jẹ́ á gbélé iṣẹ́ kan kalẹ̀ ká máa fàdúrà tí kò di ní ńlá lọ́jọ́ iwájú bó ṣe wá gbé kalẹ̀ yìí kí mẹ̀ǹdéyìn kan sọ wípé ọ̀yá ìyàwó mi ìwọ máa rọ̀ àbúrò mi ìwọ mọ̀sán ẹ̀gbọ́n mi ẹ̀yẹ málẹ̀ ẹjọ́ mi ò lóoru tí mẹ̀ǹtẹ́n bá kó sínú fámílì ẹ̀ lótìtọ́ àti lódodo àkùkù rò ó ṣùgbọ́n lọ́jọ́ tí mẹ̀ǹtẹ́n ló bá wá nawọ́ síta tí ó nawọ́ sáàrin ìgboro pé lágbájá máa bọ̀ tán bá ń bi mẹ̀ǹtẹ́n léèrè wípé ta ni wọ́n ṣe fún ṣé yóò lè sọ yìí pé aṣẹ́gun lòun sóun náà ó lè fọwọ́ sọ̀yà wípé mo dá Ṣẹ́gun mẹ̀ǹtẹ́n wá gbélé iṣẹ́ lẹ̀ ọ wá ní ẹwà èdè ọ̀yá iṣẹ́ kàn yìí bó tiẹ̀ jẹ́ wípé bá a ṣe mara yìí náà ni ọ̀yá ẹ bá máa bá ń ṣe bí ẹ bá ń kó àwọn èèyàn ẹ jẹ́ kí wọ́n jàǹfààní ẹ̀ bí mẹ̀ǹtẹ́n bá wá dọ̀là tó di gómìnà tàbí ó di pírẹ́sidẹ̀ǹtì lórílẹ̀‐èdè yìí wọ́n wàá máa sọ wípé ṣé ẹ̀ mọ́ ni ẹgbẹ́ ọmọ ìyá alágbájá ni ẹ̀ wàá máa tóun àti kan níjọ lọ sílé ìwé ìtàn tẹ́ ẹ dá sí ọmọ sọ́ọ̀sọ́ o ẹ̀yin náà rántí wípé ìtàn tara yín ẹlòmíì náà ni ó sọ bẹ́ẹ̀ bá ṣe wá fẹ́ kán sọ òní kẹ́ ẹ̀ ṣe plan ẹ̀ lẹ̀.
ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tó jẹ́ wípé ọ̀rọ̀ yìí ń ṣe déédéé ara yín kò ní dáa kẹ́ẹ̀jẹ́ tí tiwa náà di sí ti bá ń lọ ń gbòòrò. nọ́mbà àtọ̀dọ̀ mi gángan rèé 07032496149 òun náà mo fi ń ṣe WhatsApp. ẹ̀yẹ́ máa náwó sí wa ó sì jẹ́ wípé ẹ̀yin wá fẹ́ fíkṣọ̀ lórí prógráàmù mi bẹ́ẹ̀ jó lórin bẹ́ẹ̀ jó lórí orí ìtàgé bẹ́ẹ̀ jó ní sí ọwọ́ kódà bẹ́ẹ̀ jó ní ṣòwò bẹ́ẹ̀ jẹ́ businessman tó bá tún wá jẹ́ wípé ẹ̀yin jẹ́ nẹtíwọ́kà bẹ́ẹ̀ kàn fẹ́ máa rìn kiri bí ń fún ẹran bẹ́ẹ̀ fẹ́ kí ọwọ́ dà ìtẹ̀ǹtà kó tètè ta àwọn èèyàn lára ẹ jẹ́ máa bọ̀ ní Dogun Omi TV tòsí la wà. àmì baraki yẹn ní kélébé ń bí la wà. ẹyẹ kan chaati mi lórí nọ́mbà yìí ẹ dárúkọ yín ẹ sì sọ ń tẹ́ ẹ fẹ́ ẹ má wulẹ̀ máa ṣe háì bí mọ́gbọ̀n kan ẹ má wulẹ̀ ṣe good morning. ẹyẹ kí ni ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ sọ ẹ sọ gbogbo ẹ lẹ̀ ìyẹn là ń pè ní ẹni tó mature. kìí ṣẹni tí mi ò mọ̀ rí tó wá ṣe háì kẹ́ni léwúrẹ́ orí fóònù ẹni tàbí ìwé ní WhatsApp ẹni tó ò ní dé tó ọ̀bá sọ̀rọ̀ ni. olórin fújì olórin kírísítẹ́nì olórin mùsùlùmí olórin ṣèwọ́ṣèwọ́ àǹfààní wà fún ẹ máa bọ̀ ẹ dáhùn èèyàn mọ̀ bí tẹ́ ẹ dá a sí ẹ jẹ́ òun mọ̀ pé olórin lẹ́yìn náà. ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ọwọ́ ló wà ń kọ̀rọ̀ ọbì kan báyìí tí ó kàn gbọ́wọ́ lẹ́rán tó jókòó tí wọ́n ń wò wípé wọ́n lọ nígbò lóòótọ́ dèmi náà ìwọ náà gbìyànjú ṣe nǹkan kan bẹ́ẹ̀ káwọn èèyàn mọ ibi tí wọ́n náà wà. ó tún wá lè má jẹ́ local customer gan lónìí bí wọ́n náà tún wá wà global yóò tún kárí ayé ó jẹ́ wípé ńgbà tí wọ́n bá máa pè ọkàn máa wípé ẹ dákun international number mi ní pè níbò mo ṣe ní. Dogun Omi TV lè ṣe fún ọ. bó sì jẹ́ wípé ẹ̀yin tẹ̀ ń ta ọjà ní bẹ́ẹ̀ wà nínú ṣọ́ọ̀bù tẹ́ẹ̀ lè gbé ṣọ́ọ̀bù yín tàbí kọjá yín wájú. ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà ẹ jáwọ́ kó kámẹ́rà wá ní ọjà yìí ẹ já kó kámẹ́rà wá bá yín nínú ṣọ́ọ̀bù. 07032496149 àwọ̀ wà bá ẹni bí tẹ́ ẹ wà tá a bá ti jọjọ sọ̀rọ̀ papọ̀ tọ́rọ̀ wa ti yéra wa só ti yé yín lọ́rọ̀ wa ò bá yéra wa àwa náà ò ní yí ẹyin fún yín tọ́rọ̀ wa ti yéra wa ẹ máa jẹ yín ọjọ́. ẹni tí wọ́n ń sọ pé Modasegun ló jẹ́ ẹnìkan tí nǹkan kì í tètè sú. tí èèyàn bá jọrú mi tó bá ń sọ wípé báwo ló ń ṣe rìn báwo wá ni mo ṣe ṣe ìgbàwo ni mo dé bí ìgbàwo ni mi ì tí ì mọ̀ ìgbàwo ni mo ti mọ̀ ìgbàwo ni mo fẹ́ ṣe ìgbàwo ni ò tí ì mọ̀ gbà tí ń ṣe. irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ máa kó gbogbo ìgbésí ayé ẹ̀ ní Ọlọ́run lọ́wọ́ ṣùgbọ́n àwọn tó kó ìgbésí ayé rẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ náà ìwọ náà ò tán ní ìwúra rẹ̀ hàn torí ẹ jẹ́ ká fi ṣàpẹẹrẹ bóyá mo lọ sọ́jà mo ra ṣu wálé Ọlọ́run ti fún mi lówó mo ti rí ṣùwà mo wá pé ṣu délé mo sì sọ fún ìyàwó mi pé ìyẹn là fẹ́ jẹ o ìyàwó mi sì kó iṣu lẹ̀ kò fọwọ́ kàn kò bẹ́ kò gbé ná kódà kò gbé dó jáde mo wá ní ìyẹn ń kó ní ẹgbẹ́ lọ tọ́ra fún aná lọ́yẹ kọ́ bá wa gún lọ́yẹ kọ́ bá aṣọ di para o Ọlọ́run ní bẹ́ẹ̀ mú fóònù ẹ̀kọ́ bọ́ ṣáàjì ẹ̀ ó lè ṣòro tó fi ra fóònù Ọlọ́run ní bọ́ má sọ rẹ̀ kọ́ bọ̀ fọ́ níbi tọ́dọ̀ tí sí o ṣùgbọ́n lè ṣòro tó fi rà á eléyìí ló ń túmọ̀ sí wípé tá a bá ti kó ọ̀rọ̀ wa lé Ọlọ́run lọ́wọ́ àfi káwa náà má wúra wa rùn káwa náà lè fọwọ́ sọ̀yàwó pé Modasegun. àpẹẹrẹ sí burúkú oníkọ̀wé mi. ọlọ́yin káwọn ọmọkẹ́sí ara ẹ̀ láìdé ìjọ fún mi ọmọdé ìjọ fún mi ọjà abẹ́ ìjọ fún mi.
lẹ́lẹ́ bẹ́ẹ̀ ọba jó tẹ́pẹ̀rẹ̀ ayé wípé Modasegun ẹ̀ẹ́dì ìfọ̀kànbalẹ̀ lórí ntọ́lọ́mbà fún yín o ẹ̀ẹ́dì gbàgbọ́ lórí iṣẹ́ ọwọ́ yín ẹ gbà wípé bó ṣe wù kẹ́ ẹ ṣe wàhálà tó nǹkan tọ́lọ́mbà fún yín ti yé nù ẹ̀ẹ́nì dúró lórí yín pé ìwọ náà bó wa mo ṣe fẹ́ sọ̀rọ̀ ara mi sí ó ti wá jẹ́ pé iṣu sísun lọ́tọ́ sí mi iṣu sísun tí wọ́n ń sọ yìí àwọn kan náà tó ń wá tí wọ́n rí àwọn èèyàn á máa dáṣà wípé àárín ni everybody wà bó o bá jẹ́ chairman ẹgbẹ́ kan tí wọ́n ń wúra rẹ̀ wípé àti arrive bó o ṣe jẹ́ chairman yìí ọ̀nà jábọ̀ fẹ́ nìkan kì í mà ṣe pọ́kàn déédéé dóńdì kan tó mọ̀ ṣe tó wù ọ́ kì í ṣe pé ní ẹ̀rọ wá ṣe wàhálà ṣe lè ṣe rárá bó o bá ṣe bó ṣe wù ọ́ àwọn náà ó ṣe ìwọ náà bó ṣe wù wọ́n ni. Ìwọ àti tani ta lẹjọ́ ń fà á ibi tó yẹ kó o bí ó ṣiṣẹ́ bẹ̀ ló wà yìí tí yìí bá ti ṣe bẹ̀ mọ́ para rẹ̀ ìwọ máa rọra ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ Ọlọ́run ó kúkú tó wọ̀ náà torí báwọn tó ń lò lókè tó ń fi ọwọ́ gbá orí mi ìdè kan làwọn náà ti bẹ̀rẹ̀ lánàá ká tó Daṣẹ́gun bí ìwọ náà ó bá wa Daṣẹ́gun ó ní faradà ó láfọkànsí ó láfọkànsìn ó lámójútó kódà ó tún máa wu àwọn èèyàn tí ẹ̀rọ lókè ń wípé bó làwọn náà ṣiṣẹ́ tán ti débi tán dé yìí. Modasegun lètò yìí o níkànnì Jogomi TV àkálẹ̀ akáko bí òṣùpá alẹ́ ni àràmọ̀ bí òrùn ọ̀sán gbogbo kọ̀rọ̀kọ̀ ń dúla kúkú bí àfẹni tí ò bá rí fóònù tiẹ̀ charge bí nẹ́tíwọ́ọ̀kì ọ̀bá dánú ilé ẹgbẹ́ gbangba ta afẹ́rẹ́ ọmọ fẹ́ sí ẹ̀ tó máa gbádùn ètò tá a pè ní Modasegun. ẹ̀yẹ́ ọmọ yìí pé wákàtí kan ti pé ìṣẹ́jú gbéléńdá ló kù lẹ́nu ìṣẹ́yìn tá a bẹ̀rẹ̀ yìí. gbogbo ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ wa pátápátá ní Facebook wa pátápátá ńlá kí wípé ẹ ṣeun. ẹ kú àfọmọnìyàn ṣe Modasegun rèé bẹ́ẹ̀ sì máa gbọ́ àwọn ètò wa lọ́lọ́kan ọ̀jọ̀kan ní gbogbo ìgbà rí. tó bá ti wá da aago 4 lónìí ẹ pàdé olólùfẹ́ yìí ẹ pàdé ọ̀kan pàtàkì ẹ pàdé èèyàn ńlá. ẹ pàdé Àbẹ̀kẹ́ ẹlẹ́nu abẹ́ ìyẹn láago 4 lórí ètò tá a pè ní lọ́ọ̀dẹ̀ wa. kí ni ó ṣẹlẹ̀ nínú lọ́ọ̀dẹ̀ wa tàbí kí ni ń ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ wa tàbí kí la fẹ́ kó ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ wa ẹ jẹ́ bí ó dàbẹ̀kẹ́ ẹlẹ́nu blade ẹ bí ó dàbẹ̀kẹ́ ẹlẹ́nu abẹ́. ó bá tún ti ń di ọ̀la àwọn ètò wa ẹ̀ tó bá pàdé lọ́lọ́kan òjọ̀kan ní back to back. à ń fẹlẹ̀ ìyá fi ń fà yí mára lọ́wọ́ ni o ẹni wípé èmi gan mo fi sùúrù mọ́ra fi ṣe fún yín lónìí àwọn tó mọ̀ mí mọ bí mo ṣe máa ń gbé yín kalẹ̀. ariwo kọ́ ni music. yes. ẹnu ò ṣe o ṣe. ariwo kọ́ ni music. mt báyọ̀ ló máa ń pariwo. àwa ò pariwo. numbers don't lie don't shout popping every time dem don't make me. olúwa ló ń ṣe iye mi náà kọ́ o. Monday to Saturday, I dey grind o. Sunday, oh, me mind o. Okay. Àmì ló ń ṣe èmi náà kọ́. Èmi kọ́ ọlọ́mọ ni. Ọba tó tóbi ju gbogbo ohun tó tóbi lọ. Ọba tó mọ́ ju gbogbo ohun tó mọ́ mi lọ. Kábíyèsí ìrìn Olódùmarè. Àkìrìkìtà ni olóòkọ ńlá olóòkọ tó pọ̀ rẹpẹtẹ. Kò sí ní tá a fẹ́ fi ẹwé tó tó ọ. Kò sí ní tá a fẹ́ fi jọ ọ. Kò sọ́nà tá a fẹ́ gbégbà tá a sì sọ wípé déédéé oríkì rẹ̀ là ń fún ọ. Ṣùgbọ́n bó ṣe yé wa ni wípé Ọlọ́run ó tóbi lórúkọ rẹ̀.
Akọ́láwọlé Àbẹ̀fẹ́ ẹwà èdè ló kọ̀ mi Akérèfínú sọgbọ́n ni mi àsọ̀rọ̀ gbogbo tìrírí tó ní ọjọ́ tàná àjífẹ́jọ́ gbogbo sọ̀rọ̀ akínlẹ́nu wọ́n máa lọ lónìí àtún pàdé lọ́la lágbára Ọlọ́run gbogbo àwọn ètò wa níkànnì Jogun ẹ máa tẹ̀lé wa o torí pé a máa fún yín bẹ́ẹ̀ ṣe fẹ́ ni 07047058357 studio line 1 bẹ́ẹ̀ bá ní nǹkan ẹ̀fẹ́ bá wa sọ tó bá wá jẹ́ wípé èmi ẹwà ìdílé ẹ̀fẹ́ bá sọ̀rọ̀ ẹ pé 07032496149 Àdìgún Olúwakáyọ̀dé àwọn náà darapọ̀ mọ́ wa Àdìgún Olúwakáyọ̀dé bó sì dórí Facebook ni ẹ lọ wá orúkọ mi jáde gbàgàdàgbàgàdà Akọ́láwọlé Àbẹ̀fẹ́ ẹwà èdè ẹlẹ́mọ̀ wà ń bẹ̀ ẹ mọ̀ gbádùn ètò wa lọ́lọ́kan òjọ̀kan ẹ kú kalẹ̀ ẹ kú dédé àsìkò yìí. Ariwo kan ní music, tó bá bẹ́ẹ̀ náà ṣe é. Ariwo